ó jẹ́ ayọ̀ mi láti kí n káàbọ̀ sí orí ètò yìí. Mo sì fẹ́ kí wa kú ọdún kérésìmesì, ọdún ńlá, ọdún ìbùkún púpọ̀, ní èyí tí a ń ṣe ayọ̀ wíwá olùgbàlà wa sínú ayé yìí. Mo fẹ́ kí wa kú ọdún. Mo sì gbàgbọ́ pé a ti mú bíbélì wa láti tún kọ́ nǹkan kan nínú ọdún yìí. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí àwọn ìyanu kérésì. Ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6 náà ni màá kọ́kọ́ kà. Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Wọ́n ti ka ọ̀pọ̀lọpọ̀ bíbélì láti ṣàlàyé àwọn ìyanu kérésì fún wa. Wọ́n á sọ̀rọ̀ nípa ìyanu tó ga jùlọ tí kérésì mú wá, tí gbogbo ènìyàn nílò. Bíbélì sọ nínú ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6 pé nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yìí. Ẹ ṣé tí ojú wa rọ́dún, ẹ ṣé tí a lè wàásù ọ̀rọ̀ yín nínú ọdún yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ràn wá lọ́wọ́, kó lè ní ipa tó yẹ kó nínú ayé wa. Ẹ kọ́ mi bí wọ́n ṣe sọ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a ní ìrírí àwọn ìyanu Kristi tó bá kérésì wá yìí. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ kí n sọ fún yín pé àjọyọ̀ kérésì ó jẹ́ àjọyọ̀ tó yàtọ̀ ní gbogbo àgbáyé. Ọdún kérésì jẹ́ ọdún tó lágbára ní gbogbo àgbáyé. Mi ò lè sọ fún ẹnikẹ́ni pé ọjọ́ 25 oṣù kejìlá la bí Jésù, ṣùgbọ́n mo lè sọ pé níjọ́ kan wà tá a bí Jésù. Ní sísọ̀rọ̀ nípa ìbí Jésù yìí, àwọn ìyanu kan wà tó bá rìn ìbí Jésù yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Mo sì fẹ́ ká wo àwọn ìyanu yẹn ní ẹsẹẹsẹ Bíbélì ṣe ṣàlàyé wọn fún wa. Ìkan nínú àwọn ìyanu náà ó ní ìbí Jòhánù onítẹ̀bọmi. Ìwé Lúùkù orí 1. Wọ́n ka ẹsẹ̀ díẹ̀, ẹsẹ̀ tó pọ̀ ó ní ìtàn ìbí Jòhánù onítẹ̀bọmi ìmúdání. But wọ́n ka ẹsẹ̀ díẹ̀ láti ẹsẹ̀ 16. Mi lè sọ nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 16 26 pé ní oṣù kẹfà àṣìrán áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí à ń pè ní Násárẹ́tì. Eléyìí sọ̀rọ̀ níbí nípa ìbí Jésù. A wá ṣàkíyèsí pé ṣáájú àkókò yìí ó ní áńgẹ́lì Ọlọ́run ti farahàn Zakaraya àti Elizabeth. Bíbélì júwe Zakaraya yìí, ẹ̀nà ìwò láti ẹsẹ̀ 5. Bẹ́ẹ̀ ní ìgbà ọjọ́ Hẹ́rọ́dù ọba Jùdíà, àlùfáà kan wà ní ipa ti Abia, orúkọ rẹ̀ a máa sì jẹ́ Zakaraya. Aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Árónì, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elizabeth. Àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run. Kẹ̀ṣẹ́ wájú ènìyàn náà ti ṣe olódodo, ṣùgbọ́n ẹ wá wò lọ, wọ́n sì rìn ní gbogbo òfin àti ìlànà Olúwa ní àìlẹ́gàn. Kì í ṣe pé wọ́n rìn pẹ̀lú ẹ̀gàn, wọ́n rìn láìlẹ́gàn, ṣùgbọ́n wọn kò ní ọmọ. Bíbélì ní wọn kò ní ọmọ nítorí tí Elizabeth yàgàn, àwọn méjèèjì sì di arúgbó. Irú èèyàn wọn làwọn méjèèjì, arúgbó ní àwọn méjèèjì. Wọ́n kì í ṣe ọmọ kéékèèké. Ìyẹn Zakaraya àti kíni o àti Elizabeth. Téèyàn bá ti di arúgbó, yóò yẹ kó lóyún rárá, débi tí ó bímọ. Ìbéèrè náà àwọn méjèèjì ti di arúgbó, ṣùgbọ́n wọ́n ṣe olódodo, wọ́n ń sin Ọlọ́run láìlẹ́gàn, wọ́n sì tẹ̀síwájú láti máa sin Ọlọ́run. Ọmọ wá, ọmọ ò wá. Ẹ kí n sọ fún wa, ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń jà lórí àwọn nǹkan kan. Jẹ́ kí n ṣàlàyé fún ọ pé àwọn onígbàgbọ́ a máa yàgàn.
àwọn tí ò gbàgbọ́ náà máa ṣe kí ni o wọ́n á máa yàgàn. ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe tán láti fún yàn lọ́mọ yóò ṣe kí ni o yóò ṣe. ẹ̀kọ́ wo la rí kọ́ nínú ìyanu kìíní tí a kọ́kọ́ wò yìí? ẹ̀kọ́ tí a rí kọ́ náà ni pé rìn déédéé níwájú olúwa láì retí ohunkóhun. ohun tó wá wu olúwa jẹ́ kó ṣe kí ni o jẹ́ kó ṣe láyé rẹ̀. áńgẹ́lì sì sọ fún Zakaraya pé Elizabeth yóò lóyún. Zakaraya mọ̀ jiyàn o. ó béèrè fàmì torí pé ọ̀gá mọ̀ pé ní tí ènìyàn kò ṣeé ṣe mọ́. Bíbélì sọ pé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. áńgẹ́lì náà nílò láti sọ fún ní ẹsẹ̀ kẹrìnlá pé ìwọ sì ní ayọ̀ àti inú dídùn, ènìyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀. ó sọ fún pé àwọn èèyàn yọ̀ sí ìbí Jòhánù. ǹjẹ́ mọ̀ pé ìyanu ńlá ni wípé àwọn tó ti darúgbó wọ́n ṣe kí ni o wọ́n bímọ. ta ló fọkàn sí pé wọ́n lè kàn wọ́n mọ́? bàbá ṣáà ń ṣiṣẹ́ tiẹ̀. ǹjẹ́ mọ̀ pé ọmọ Árónì lè Elizabeth, ọmọ Léfì òní Zakaraya, àlùfáà ni wọ́n ní ipò, wọ́n ń sin Ọlọ́run, kò sì sí ọmọ. bóyá o jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ti gbàdúrà fún ọmọ tipẹ́, kì í ṣe ogun èṣù, ayé rẹ kò sí lọ́wọ́ èṣù, ọwọ́ Ọlọ́run láyé rẹ wà. ilé ọmọ rẹ o bá ti ṣàṣìṣe kọjá, o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, ayé o bá ti sọ pé ilé ọmọ rẹ gan ti bàjẹ́. àwọn tó darúgbó kò kúkú sí ìrètí àti lóyún mọ́. màmá mọ́ lóyún, arúgbó lóyún. láì ṣe pé wọ́n dọ́gbọ́n kankan sí i, nítorí pé Ọlọ́run dé láti ṣe ohun tó lè ṣe. ìyanu àkọ́kọ́ nípa ìbí Jésù nìyẹn, tó bá ìbí Jésù rìn. òun ni pé ẹni tí ó ń pèsè ọ̀nà sílẹ̀ fún ọ̀dọ́ àgùntàn ni àbí ní ìyanu, àbí fún àwọn arúgbó, àbí sínú ìdílé àwọn arúgbó. wọ́n fẹ́ sọ ní Zakaraya, ó ní rárá Jòhánù ló kọ rẹ̀. ohun bàbá rẹ̀ tún là. bàbá yóò di fún ọ̀pọ̀lọpọ̀ oṣù títí tí ìyá fi bímọ. ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n sọmọ lórúkọ, ohun bàbá sì là. bó lóhun rẹ̀ ṣe là? nípa agbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọlọ́run yẹn náà ó sì wà láàyè láti lá àwọn nǹkan tó ti tì, torí pé Ọlọ́run wa ó máa ń ṣe ohun tí ènìyàn kò lè ṣe. ẹ kí fún wa ní ìyanu kejì tó bá ìbí Jésù rìn. nǹkan kejì ó ní múndíá lóyún. ìbí Jésù, oyún Jésù, ìyanu ni. ẹ mọ̀ pé orúkọ kìíní tí a pè é nígbà tí a sọ pé a fi ọmọ kan fún wa, àbí ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lójú kan rẹ̀, a sì máa pe orúkọ rẹ̀ ní kí ni o? ìyanu. lórí ilẹ̀ alààyè, ṣáájú rẹ̀ wúndíá ò lóyún rí, lẹ́yìn rẹ̀ wúndíá ò lóyún rí. ó jẹ́ ìyanu ńlá. a ti rí pé arúgbó ti lóyún rí nínú Bíbélì, torí Sárà náà ti darúgbó kó tó bímọ. ṣùgbọ́n ní ti ìbí olùgbàlà, ṣáájú olùgbàlà, lẹ́yìn olùgbàlà, ní àkókò tó olùgbàlà wà lórí ilẹ̀ alààyè, wúndíá ò lóyún rí. kí nìdí tí mo fi pè é ní ìyanu? ẹ̀yin náà wo Bíbélì sọ pé ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n pé sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì, orúkọ wúndíá náà sì máa jẹ́ Màríà. ṣé ẹ ti rí pé nígbà tí a bí olùgbàlà, ẹni tá a bí olùgbàlà fún kì í ṣe ẹni tó mọ ọkùnrin, ẹni tó lóyún olùgbàlà kì í ṣe ẹni tó mọ ọkùnrin. bí wọ́n sọ ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n pé áńgẹ́lì náà sì tọ̀ wá, ó ní àlàáfíà ìwẹ́ni tí a kọjú sí ṣe lóore. oyún tó ní ni ẹni tí a kọjú sí ṣe lóore ló lè ní. bẹ́ẹ̀ ni wípé alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà. ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkí ni èyí,
áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣàkíyèsí, ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ ni a máa pè é. Ẹsẹ̀ 24 ní pé nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé èyí ò ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. Gbogbo àwa tá a bí àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí, mọ̀mọ́ tó bí wa mọ ọkùnrin ni. Ṣùgbọ́n ìyanu kan ṣẹlẹ̀, ohun tí a kò rí rí, tí wọn kò lọ ṣe nílé ìwòsàn. Kéye pé wọ́n lọ mú àtọ̀ ọkùnrin láti tú sínú obìnrin kó lè ṣiṣẹ́. Wọ́n ṣiṣẹ́ ilé ìwòsàn níbi tó jókòó sí, ó ní àsọtẹ́lẹ̀ náà ti ṣẹ. Ẹsẹ̀ 45 ni áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ògo ògo yóò ṣíji bò ọ́. Torí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí, ọmọ Ọlọ́run ni a ó máa pè é láti inú oyún, láti mọ̀ pé ẹni tí a bí nínú Jésù Kristi, nínú Màríà tí í ṣe Jésù Kristi, ohun mímọ́ ni. Ìbí wúndíá ni ìyanu ni. Ìbí arúgbó bímọ ìyanu ni. Gbọ́n ìyanu ká tó ju ìyanu lọ. Ìyanu tó ju ìyanu lọ, òun náà ni wípé wúndíá lóyún tí kò ṣẹlẹ̀ ṣáájú ìgbà náà, tí kò sì ṣẹlẹ̀ mọ́ láéláé. Ó tá a sì bí nínú rẹ̀ yẹn ẹni mímọ́ ni. Wá, ta ni Ọlọ́run rẹ? Ta ni Ọlọ́run tí wọ́n fọkàn sọ́dọ̀ rẹ̀? Ìjọ mọ Ọlọ́run ìyanu yìí? Ìjọ mọ Jésù Kristi tá à ń pè ní ìyanu yìí? Wá, téèyàn kan bá pera rẹ̀ lóníṣẹ́ ìyanu pé òun wọ̀lúdé, irọ́ ní pa. Téèyàn kankan bá pera rẹ̀ ní ìyanu Olúwa, tàbí tí wọ́n bá sọmọ ní ìyanu Olúwa, ó dára bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo lè sọ fún ọ pé ìyanu tó ju ìyanu lọ rèé, ó ní ìbí Jésù Kristi. Ó lè mọ́tọ̀ wá, ó lágbára ọ̀gọ́gọ́ ó sì ṣe kí ni, yóò ṣì jùbò. Ohun tí yóò wá bí, kí la pè ó? Ohun mímọ́. Aláìlábà wọn ni, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kan rí. Ẹ tẹ́tí sí mi dáadáa wípé ìbí Jésù, ìbí Jòhánù arúgbó lóyún, ìyanu tó so mọ́ ìbí Jésù ni. Oyún tí ìyá Jésù ní, ìyanu tó so mọ́ ìbí Jésù ni. Bíbí Jésù sáyé, ìyanu tó so mọ́ ìbí Jésù ni. Ẹ gbọ́ ná, ta ló gbẹ̀bí ìyá rẹ̀ ní ibùjẹ ẹran? Àwọn darandaran gbọ́dọ̀ máa gbẹ̀bí bí? Wọ́n gbọ́dọ̀ kọ́ṣẹ́ agbẹ̀bí. Ìrẹ́ran náà yẹ kán náà máa dà. Àkókò tó nígbà tí wọ́n lọ kàyàn, ilé ìbẹ̀rẹ̀ látorí kejì, kò sáàyè láwọn lé mọ́, wọn ò rílẹ̀ kankan dúró sí, àfi ní ibùjẹ ẹran. Ṣùgbọ́n síbẹ̀ níbẹ̀, ọmọ yẹn jáde wọ́ọ́rọ́wọ́ ni. Ní jíjáde rẹ̀ wá, kò sí agbẹ̀bí. Káfíńtà ni bàbá rẹ̀, ó wà ńbẹ̀. Ẹni tí a pè ní bàbá rẹ̀ káfíńtà ni, kì í ṣàgbẹ̀bí. Àwọn tó tún wà ńbẹ̀ kò ju àwọn darandaran lọ, wọ́n kì í ṣàgbẹ̀bí. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó kàn jókòó síbẹ̀ ní àkókò yẹn, ní ibi tá a sọ, tọ́lọ́run ṣètò, ọmọ náà sì jáde wá. Sórí Jésù yìí, òun ni ìyanu. Ẹni tí ó pèsè ọ̀nà sílẹ̀, ìbí rẹ̀ jẹ́ ìyanu. Òun olùgbàlà gangan, oyún rẹ̀ jẹ́ ìyanu.
níjọ́ tí a bí sáyé ó tún jẹ́ kí ni o ìyanu. A tún wá rí pé ìpolongo ìbí rẹ̀ ó tún jẹ́ ìyanu. Àwọn bàbá àti ìyá rẹ̀ kan náà ń pè àwọn èèyàn pé ẹ rásá o, ẹ bá rí ká o, àpé ewu o, ìyàwó yín bímọ lánàá o, kíní kan rárá bẹ́ẹ̀ kọ́. Ẹ mọ àwọn tó ń polówó kú ìbí rẹ̀ ni áńgẹ́lì. Ìwé Lúùkù orí kejì yẹn, Lúùkù orí kejì yẹn wo ẹsẹ̀ kẹwàá. Ẹ̀yà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹsàn-án kó lè yé wa dáadáa. Ṣáà sì kíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rù sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù, ṣáà wò ó, mo mú ìrere ayọ̀ ńlá wá fún yín tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi Olúwa. Èyí ni yóò sì ṣe àmì fún yín, ẹ̀yin ó rí ọmọ ọwọ́ tí a fi ọ̀já wé, ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. Ẹ wá wo ìyanu yẹn, ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀run sì yọ sí áńgẹ́lì náà ní òjijì, wọ́n sì yin Ọlọ́run wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Kí ni ìyanu kérésì? Ìpolongo ìbí rẹ̀. Kì í ṣe ojú àlà, gbangba ni. Wọ́n yọ sáńgẹ́lì, àwọn olùṣọ́ àgùntàn rí, wọ́n jó wọ́n jọyọ̀ ni, wọ́n ṣe ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti fún ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Ìbí Jésù, ìpolongo rẹ̀ ìyanu ni. Ìyanu tó ga, ìyanu tó lámì, ìyanu tó nítumọ̀, ìyanu tó lágbára. Wípé ènìyàn kan ló ń polongo pa ti bímọ, áńgẹ́lì ló polongo rẹ̀. Kì í ṣe áńgẹ́lì nìkan ló polongo ìbí Jésù, ẹnì kejì tó polongo ìbí Jésù òun ni ìràwọ̀. Inú ìwé Mátíù yẹn tẹ́ bá wo bẹ̀ dáadáa, a rí pé Bíbélì ṣàlàyé fún wa bí àwọn amòye bí wọ́n ṣe wá láti ìlà oòrùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìràwọ̀ tí wọ́n rí ní ibẹ̀. Wọ́n tẹ̀lé wá títí wọ́n fi débẹ̀. Bíbélì sọ ní orí kejì pé nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Judea nígbà ayé Hẹ́rọ́dù ọba, kíyèsí àwọn amòye kan tí ìlà oòrùn wá sí Jerusalemu. Wọ́n sì ń béèrè wípé níbo ni ẹni tí a bí tí í ṣe ọba àwọn Júù? Ibi tí wọ́n ti wá ó jìnnà gbáà. Ṣùgbọ́n ìyanu tó tún so mọ́ ìbí Jésù nìyẹn, wípé ìpolongo ìbí Jésù yẹn Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe ìpolongo yẹn. Ó fi ìràwọ̀ síbẹ̀ tí ó ṣe àmì fún wọn pé ẹ máa tẹ̀lé. Ìjẹ́ mọ̀ pé ìràwọ̀ yẹn títí tó fi dé orí ilé ibi tí Jésù wà kò ṣàìtọ́ wọn. Àwọn amòye wọ̀nyí wọ́n wá Jésù rí kí wọ́n tó tẹríba fún un. Ṣé rí ẹni tá a bí níjọ́ náà ní ẹgbẹ̀rún ọdún méjì lé sẹ́yìn, ẹni yẹn ìyanu ni. Àwọn tó wá so mọ́ ìbí yẹn ó fìdí ẹ̀ múlẹ̀ pé òun ni ìyanu. Ìyanu ńlá ni tó wá ga jùlọ nípa ìbí Jésù rèé. Ìwé Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 16. Mo mọ̀ pé wúndíá bí tí kò ṣẹlẹ̀ ṣáájú tí kò sì ṣẹlẹ̀ mọ́. Mo mọ̀ pé ẹni tí ó pèsè ọ̀nà sílẹ̀ arúgbó ló bí, ìyanu ńlá ni. Mo mọ̀ pé áńgẹ́lì polongo ìbí rẹ̀ láti fi hàn wá pé Ọlọ́run ní inú rere sí wa. Mo mọ̀ pé ìràwọ̀ tọ́ àwọn amòye wá láti fi hàn pé ìyanu ńlá ni Jésù Kristi. Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 16. Ṣùgbọ́n wíwá Jésù sáyé yìí ìyanu bẹ̀rẹ̀. Bíbélì wípé láìsí iyèméjì títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, ẹni tí a fi hàn nínú ara,
tí a dá láre nínú ẹ̀mí, tí àwọn áńgẹ́lì rí, tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbà sókè sínú ògo. Ẹni tí a fi hàn nínú kíni o? Nínú ara. Ǹjẹ́ mọ̀ pé ìbí Jésù ìyanu bẹ̀ ni pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dènìyàn ni. Jòhánù orí kìíní, ìyanu yẹn nìyẹn. Ìyanu tó ga jùlọ òun ni pé fúnra Ọlọ́run ló ṣe kíni o? Ló dèèyàn. Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní wípé láti tètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ 14 wá wípé ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀ bí ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa, ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Kí ni ọ̀rọ̀? Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ta ni ọ̀rọ̀ náà? Ọlọ́run fúnra rẹ̀. So kí ni Ọlọ́run ṣe níjọ́ tá a bí Jésù? Ó ní pé Ọlọ́run dèèyàn. Ọlọ́run yẹn tó dèèyàn yẹn, ó wá fẹ́ máa gbé nínú ọkàn rẹ̀. Ó fẹ́ jẹ́ olúwa rẹ̀. Ó fẹ́ jẹ́ olùgbàlà rẹ̀. Kò fẹ́ kó o ṣègbé. Ó fẹ́ kó o lọ sí ìjọba ọ̀run. Ìdí tọ́lọ́run fi dèèyàn ni pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ̀. Ìdí tọ́lọ́run fi dèèyàn ni pé èmi àti ẹ nílò olùgbàlà. Torí pé ẹ̀ṣẹ̀ ní oró, ikú sì ní oró ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ní èrè, ikú ní èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run dèèyàn kí wọ, kémi, ká lè bá yè. Ǹjẹ́ o mọ̀ pé o lè yè tó o bá gba Jésù lólùgbàlà lónìí? Ìyanu ni ìbí rẹ̀. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Arúgbó kọ́kọ́ lóyún, wúńdíá tún lóyún. Kò sí agbẹ̀bí níbi tá a bí sí. Áńgẹ́lì polówó ìbí rẹ̀. Ìyanu tó ga jù ni pé Ọlọ́run dèèyàn. Ọlọ́run ó sọra kérékéré, ó jókòó sínú ẹnìkan, ó jáde wá sáyé. Kó o bá yè ni, kémi náà bá yè ni. Yóò mọ̀ pé olóore ọ̀fẹ́ àti yè lónìí. Olóore ọ̀fẹ́ àti di ọmọ Ọlọ́run. Olóore ọ̀fẹ́ àti bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Wọ́n tó jẹ́ kí ìyanu kérésì tó ga jù kó tó fún ọrùn. Ṣòro Ọlọ́run tó dèèyàn yẹn, bó ṣe bọ́ sínú Màríà, ó lè máa gbé nínú ọkàn tiẹ̀ náà. Tó bá lè gbàgbọ́ wípé ikú sísìn àtàjíǹde Jésù ó jẹ́ nítorí tiẹ̀ nìkan. Pé nígbà tí Jésù wá sáyé, òun ronú sí ọ ni pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere Ọlọ́run sí ọ ni pé kò fẹ́ kó o ṣègbé. Ṣé o gbà Jésù? Ṣé o ṣetán? Gbà á tọkàntọkàn. Pè sọ́kàn rẹ. Bí ni wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá pe Jésù tọkàntọkàn lónìí, ó bọ́. Ọlọ́run ó sì máa gbé nínú ọkàn rẹ. Wípé Jésù ọmọ Ọlọ́run. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Nítorí ẹ̀ṣẹ̀ mi mo jẹ̀bi àti kú. Ṣùgbọ́n ìwọ wá sáyé ó dèèyàn. Kémi ènìyàn kí ni bá di ọmọ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run. Mo gbàgbọ́ nínú ikú sísìn àtàjíǹde rẹ. Wá sínú ọkàn mi kí o sì gbà mí là. Jésù mo dúpẹ́ torí pé o ti wá sínú ọkàn mi lónìí. Jésù Olúwa wa, àmín. Ṣé o ṣetán láti gba Jésù ní tòótọ́? Mo fẹ́ bọ́ ọ̀yọ́ ní kérésì yìí tí pé wọn náà ti di ara wa. O ti bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. O ti di èrò ìjọba ọ̀run. Pè mí sórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Gbogbo nọ́mbà yẹn náà fi sójú afẹ́fẹ́. Jésù fẹ́ràn rẹ o.
ìyanu kérésì kò ní fún ọrùn o. Ó dàbọ̀.